Bàfọ̀ máa nùrù bàfọ̀ lólè. Ogun àgbà ọ̀rọ̀ lọ́sọ̀ kí ló sọ nípa mi? A ní mo fẹ́ràn. Kò ní ra gbà fún èèyàn tí ó fẹ́ràn obìnrin. Kò ní ra gbà fún èèyàn tí ó fẹ́ràn obìnrin. Kò sí ohun tó dùn tó èrè sùn gbalaja. Kò sí ohun tó dùn tó èrè sùn gbà. Ọmọ ìyá mi gbẹ́ngbẹ́ ti rí gbẹ́ngbẹ́ ti rí gbẹ́ngbẹ́ ti rí gbẹ́. Ogun àgbà tó kà fújì bá Fatima o. Torí nínú àjà ni kò sílé látún ayé bàfọ̀ lólè. Ogun àgbà o. Nígbà tí wọ́n débi tí mo wọnú bí mo kájé kú kálẹ̀ bàbá Rashida. Àfihàn tó bá ti yá wèrè, àfihàn tó bá ń ṣí èrè ló máa wọnú bí ló máa sọ pé kí ló ṣe ọmọ ya a lè fẹ́rù ẹkùn pàfọ́ máa ló lé. Ìwọ náà ṣe kan náà. Báyọ̀ mi kó sílé. Ọlọ́wọ́n bá ní fẹ́ ṣàṣemọ̀ o. Nínú nǹkan tọ́lọ́wọ́n bá máa ṣe kí ṣìnìlẹ̀ yìí máa jẹ́ lágbára Ọlọ́run àmì àṣẹ lágbára Ọlọ́run. Ogun àgbáyé gbogbo ìyànà yẹn sí títí lọ sí Jàmbá. Títí wọnú òsùké títí wọnú ìdìmú pátápátá. Gbogbo ẹ̀yin tí wá ọmọ Bàfọ̀ máa nùrù wọn fi wá ṣeré òwà. Gbogbo ọmọ abáyé gbogbo ọmọ àdúgbò yóò Bàfọ̀ máa nùrù àjáde o. Ó kárí àṣìṣe ìtẹ̀rọ ọmọ onílẹ̀ mọ́lẹ̀. Ó ń talẹ̀ ẹ jọ̀wọ́ mú un bọ̀ torí Ọlọ́run. Ọmọ ìyá mi arógún máma ń sa. Òun ló pè mí ó ní Bàfọ̀ máa nùrù. Ọmọ ìyá mi mo fẹ́ kó wá pọ́n mi lé. Ìyẹn ní èèní ó Bàfọ̀ máa nùrù ló lé. Mo á sọ pé tọ́gà mi tí o bá ti fàṣẹ sí Master P Bàfọ̀ máa lówó lé. Ta ló ga ẹ́? Olùgbàwé tó jẹ́ wá sí o. Aláṣẹ rí ẹ̀ta tó mẹ́tọkọtaya tí màmá Yétúndé. Ọ̀gá Tuwálé. Àmúká mi sókè mo tún jọ sẹ̀ mọ́lẹ̀ Bàfọ̀ ló lé. Bí mo ṣe àyè tọ́básanjọ́ bá pè mí lélẹ́rẹ́ àbí tí Tinubu bá pè mí lélẹ́rẹ́ tó lè gbà ìwáṣẹ ò bá sọ pé Bàfọ̀ máa nùrù ọ̀dọ̀ mi ni kó wá o. Ọmọ ìyá torí pé owó tó san fún mi kò kéré. Tuwálé olùgbà ètò ń jẹ wá sí ọ̀gá o. Ọ̀gá sílẹ̀ ẹdún kọ̀ǹpútà kú kalẹ̀ o. Ọ̀gá ta síwájú mi wà olórí ọ̀dọ̀ of everybody abúlé Ẹ̀gbá lápapọ̀ pátápátá. Alájú tọ́gbọ́nà ti kà kú kalẹ̀ o. Apàṣẹ ọ̀gá ńlá authority of everybody gbogbo Mùṣín. Ọmọ kò sọmọ náà tá a ṣí mú. Tọ́ bá ṣí mú àwa la máa lé wọn ìyá mẹ́lẹ̀ kú kalẹ̀ Tuwálé. Adébíjì ọ̀gá ńlá kọ́lọ́ máa padà lẹ́yìn Bàfọ̀ láéláé. Olóòmù sámi talent kú kalẹ̀ o.
ó ṣe Musa mi tálẹ̀ǹtì ọmọ aláwo máa dìbà ẹ̀gbọ́n tèmi ajá nínú rúdìní bàbá Rashida èrè àsálàtúkú kálẹ̀ o. Àbá Kúdí sọ pé ọ̀ní tẹ́yìn bá ń fàṣàlátù ránṣẹ́ àwọn a máa fàlùbọ̀sà ránṣẹ́ Master Nurudeen bàbá Rashida. Ojú tẹ́gbẹ́ àlìhàkú kálẹ̀ o. Tuwálé obìnrin bí ọkùnrin ìdààmú London tọpẹ́tọpẹ́. Òṣèbọ́lá yéyé mẹ́sọ̀ Òṣèbọ́lá àlìyá èèyà. Obìnrin bí ọkùnrin ẹ wo obìnrin kan ṣo tó ń da gbogbo ìlú London rú bàfọ́ lólé. Ó kárí jàmú àná bí àbúrò bàfọ́ bá nùrù yàtọ̀ fún un. Ogun àgbáyé tó ń kọ́ fújì bàbá Rashida. Ogun àgbáyé mo kọrin Nuru Nuru Nuru. Pàfọ́mà o ogun àgbáyé mi lọ́mọ tán pariwo kiri Nuru ẹ̀. Ogun àgbáyé mi lọ́mọ tán sàn. Torí nínú ẹ̀jà ni wọ́n ń sọ̀rọ̀ mi ní ìlú London o. Bóyá ló mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ mi ní ìlú Germany o. Ajani ṣẹ́gẹ́ visa wọ́n ń sọ̀rọ̀ mi ní ìlú France. Ẹ má torí mi ìyẹn láì pa òun à Nuru ẹ̀. Ogo àgbáyé mi lọ́mọ tó ń sàn. Adáláyé sí ó máa kú adúró tì mí bàfọ́ ló ń lé. Adáláyé sí kọ́lọ́hún má padà lẹ́yìn èèyàn ló ń lé. Ọmọ ìyá ẹ jẹ́ ká sọ pé ta ló jẹ kókò arúgbó. Kókò wa ta ni o ta ni o ta ni o. Woswobi ta ló mú banana Fárúgbó kí ló ṣẹlẹ̀? Fárúgbó àwọn ọmọ ojú mi ló tó. Hello, ìbà fọlọ́run lókè bá fọmọ o. Ìbà bàbá mi lókè sátúrà mọ́ni lọ́ba ńlá o. Tó bá wọn bàbá mi lókè á ní kójú kó rọ̀ sílé ayé. Bó tún wọn bàbá mi lókè á tún ní kó rọ̀ sílé ayé. Àṣekan bí ọyẹ́ àṣekan bí òtútù ọba bí Ọlọ́run kò sí láyé. Pàfọ́mà mi ò mọ lọ́hùn lóṣòdì mi ò mọ lọ́hùn ní Ìbàdàn pàfọ́ lówó ńlé. Ọlọ́run kan ṣo tí mò ń mọ sátúrà mọ́ni ló ń jẹ́. Yá Wàsíù ló ń jẹ́, Yá Gàfárù ló ń jẹ́, Yá Mútíù ló ń jẹ́, Yá Sọ́díkì ló ń jẹ́, Anúrù ọba yìí mọ́lẹ̀ nínú kéwú, bàbá tán mọ́lẹ̀ sáyé mi o,
jẹ́ korúkọ kóró mi pàfọ́ lónlé kí n má taṣọ àgbámọ́lẹ̀ láéláé torí mo tún sọ wípé ọlọ́run dá wa wálé ayé ó sọ pé ká wá sí i. ọlọ́run dá wa wálé ayé àmọ́ ẹ̀dá dáyé tán ẹ̀dá òsìn lọ́hùn kálukú wọn àmọ́ ẹ̀dá dáyé tán ẹ̀dá òsìn lọ́hùn kálukú wọn ṣe tí. ọba ọlọ́run mi lùgọ̀ owó ṣe ọmọ ẹ̀dá tó dá. nuru bá fọmọ ọba ọlọ́run mi lùgọ̀ owó ṣe ọmọ ẹ̀dá tó dá o. ìbá kábíyèsí ọba wa. ọba nínú àdúgbò yìí. olùbùkọ́lá kábíyèsí bàbá pàfọ́mà lówó lé. olùbùkọ́lá mọ́sùmọ́ba níwọ̀n ẹgbẹ̀je. mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà rọ́bà fílọ̀ bá pàkọ́ bá má pa mí. ìbá kábíyèsí o. olùbùkọ́lá kábíyèsí ẹ̀gbọ́n kó sílé mo rí bàbá mi. pàfọ́mà ìbá gbogbo àáfà o gbogbo wòlíì gbogbo ẹlẹ́bọ lógún pátápátá. ó ṣe kó sílé ọkọ̀ títí àlàyé yọkọ̀ dúpẹ́ ọkọ̀ ti bùkún olúwa. ọkọ̀ àjọ mẹ́ta kó sílé ń pè máìmẹ́dì o. pàfọ́mà ìbá gbogbo àáfà o gbogbo wòlíì gbogbo ẹlẹ́bọ lógún pátápátá. bó ti ṣe bá fọkùnrin bó ti ṣe bá fóbìnrin pàfọ́mà nùrù lè ní o lágbègbè táwa yìí ìbá kékeré ẹlẹ́yẹ o ìbá gbàgbà ẹlẹ́. ìbá kékeré ẹlẹ́yẹ o ìbá kékeré ẹlẹ́yẹ o àwọn mẹ́rìndínlógún lórígun mẹ́rin àgbáyé. aṣáájú gbogbo yẹsùn àwọn mẹ́rìndínlógún lórígun mẹ́rin mo rí bá mo ojú bàbá fọ mo rí bá mo ojú bá ní màtún rí bá máa ju bàbá dọ̀la. mo rí bá mo ojú bàbá fọ aṣáájú mo rí bá mo ojú bá ní ọ̀pá límọ̀ máa ju bàbá dọ̀la. aṣíwájú everybody ọkọ lè ní àlìmọ̀ ló ná o. alámúdá Yusufu ṣàlórí ẹ̀ ọkọ lè ní Nàìjíríà alámúdá o. ó ṣe àyè tí màmá kú kalẹ̀ o màmá Pàfọ́mà Nùrù Yétúndé. ó ṣe àyè tí màmá
ajá tó olùgbàyè wá sí ọ̀gá bàbá bàbá bá nùrù oṣù kábíyèsí kú kalẹ̀ máa ń dájú o yéyé mẹ́sàn kú kalẹ̀ oṣù bọ́lá àlìyàmá yóò bá. yéyé mẹ́sàn kú kalẹ̀ o bọ́lá àlìyà bọ́lá ìdààmú London bọ́lá àlìyá yéé mẹ́sàn kú kalẹ̀ ìdàlú London ìdààmú London bọ́lá alámúdá Yéésù kò ṣá lórí ẹ̀ ẹjọ́ pàfọ́ máa nùrù màmá rí o alámúdá ṣá lórí ẹ̀ o ṣá lórí ẹ̀ o. rí àlàwà ọmọ olùgbà rere alámúdá ṣá lórí ẹ̀ o kí ló ṣá lórí ẹ̀ o ọlá ló ń ṣá náwó tó gbé làmúdá o ọmọ ò fẹ́ wàhálà mọ́ ó ti àkóbàdàbà kẹrù sọ́kọ̀ kó máa lọ. alámúdá ṣá lórí ẹ̀ ọwọ́ náwó tó gbé alámúdá ṣá lórí ẹ̀ máṣá làmúdá èèyàn bí mi làmúdá. ó ṣe àṣìṣe dẹ̀rọ̀ ọmọ onílẹ̀ ọmọlẹ̀ kú kalẹ̀ o. ẹjọ́ bá fọ́ máa ń rù lówó lé. ó ṣe àṣìṣe dẹ̀rọ̀ alámúdá Yéésù ṣá lórí ẹ̀. èèyàn bá fọ́ ṣá máa ń gbádùn lọ àwọn pàfọ́mà ìwọ lè yan núrù nínú pàfọ́. bóyá mo tún sọ wípé lágbájá ti fẹ́ nìkan. ọ̀rọ̀ yẹn ò káyé sọ́lé Mákindé èyí tó yẹ kẹ́ méjì. wàhálà yìí tí wàá pọ̀jù kí lẹ rí nínú wàhálà yìí àti wípé kí lẹ fẹ́ fi wàhálà yìí ṣe. agbádá Yéésù ẹjọ́ bá fọ́ máa ń rù lágbádá. alámúdá Yéésù ṣá lórí ẹ̀ ọkọ lédè Nàìjíríà ló ń náwó èèyàn bá fọ́ ṣá máa ń gbádùn lọ agbádá Yéésù ẹjẹ bá fọ́ máa ń nùrù múrí ẹgbẹ́ dáná bá wọn nù náwó ẹjẹ tí bá fọ́ máa ń nùrù ẹjẹ bá fọ́ máa ń nùrù àkọ́bí rí àgbogbo tó géètì alámúdá Yéésù ṣá lórí ẹ̀ àkọ́bí rí àgbogbo tó géètì ẹjẹ pàfọ́ máa nùrù ìwọ lè yan nùrù nínú pàfọ́ sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn déńdé. agbádá Yéésù àmọ̀dá ṣá lórí ẹ̀ ọkọ̀ Nàìjíríà sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn déńdé. sẹ́ẹ̀tì àwọn ta ni sẹ́ẹ̀tì àwọn kó sílé Olúwa dá mi láre kó sílé ọkọ̀ àjẹ́ mẹ́ta àdálá Yéésù èèyàn lélẹ̀ sẹ́ẹ̀tì àwọn ta ni Sẹ́ẹ̀tì àwọn kó sílé. ta lẹni tí mò ń sọ ọ̀gá olùgbàyè tó ń jẹ́ wá sí o kájọ ló gbà yí pẹ́ o. Olùgbàyè Wàsíù. Fẹ́lá Yéésù bàbá rí ànàtú ọkọ̀ Yétúndé olùgbàyè tó jẹ́ Wàsíù kájọ ló gbà yí pẹ́ o. olùgbàyè Wàsíù ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o. Ọlọ́run ló yí sókè káráyé má yí wálẹ̀ o.
Àdánlá máa jó lọ ọ̀pọ̀ ṣùgbọ́n o. Ẹ̀jẹ̀ pàfọ́ máa núrù àdánlá máa jó lọ. Àmúdáṣá lórí ẹ̀jẹ̀ pàfọ́ máa núrù. Èèyàn tọ̀tí lọ́ta èèyàn pàfọ́ máa núrù. Ẹ̀jẹ̀ pàfọ́ máa núrù látàrí alálùmọ́lẹ̀ o. Ó yá mo tún sọ wípé alágbára Jerusalem. Alágbára ló ń wá tírélà. Nurudeen ní pàfọ́mà. Mr. Benson tó ń jọ lọ́nu. Ìdààmú ayọ̀bọ̀ yọ̀ǹgẹ̀ fíṣà fún ológo. Ológo dídán ni wọ́n ti ra fóònù fún mi. Screen touch. Pèsè sórí nọ́mbà yìí. Ó ètò òjì máa sùn. Ó sọ fún ògbé bọ́dì. Ó fọ́. Sábọ̀n tó gate. Ó fọ́. Àkọ́bí rí à. Ó wà ń ké. Ó yá mo tún sọ wípé lọ́jọ́ kan ò mọ̀ ń lọ. Wọ́n pọ̀tọ̀ wọ́n yapa, gbogbo wọn lọ́mú. Wọ́n máa ṣe tájọ́ ń bọ̀ ó bá ní kí n dúró. Pàfọ́mà dúró mo pátápátá Àjàní pàfọ́mà mo. Gbogbo oyún tó mi, àmúdáṣá lórí ẹ̀. A máa yà lọ́jọ́ ọjọ́ kan mú opportunity láti wọ̀ pẹ̀lú àmúdáṣá lórí ẹ̀ ní bedroom. Ọmọ ìyá bí mo ṣe kúrú yìí yóò lójó lómi bàfọ́ máa nùrù mo máa fi ń ṣakọ sáwọn obìnrin. Mo máa sọ pé yóò lójó lómi bàfọ́ máa nùrù ogun owó. Àṣegbéyàn bá dóko bàbá ẹlòmíì a máa sọ pé kó bàbá tóun bàfọ́ máa nùrù ló pọ̀ jù. Ẹ máa yá. Gbogbo bí mo ṣe mú jẹ̀dí òṣì ò bàfọ́ máa nùrù Àjàní o. Ọjọ́ tí mo rí opportunity láti wẹ̀ pẹ̀lú àmúdáṣá lórí ẹ̀ ní bedroom. Bá a ṣe ń ṣáwà mo bá fojú ẹ̀gbẹ́ mo bá ṣe báyìí. Ọmọ bàfọ́ máa nùrù mo kájékù kálẹ̀ pàfọ́ o. Àtọ́jọ́ ẹ̀ mo ti ń pariwo àmúdáṣá lórí ẹ̀ oníwò gògòrò oníwò. Ọmọdé Yéṣu búrò. Yẹ́yẹ́ bí ṣẹ́kù kálẹ̀ o. Àlọ́ oníwò gògòrò oníwò gàgà. Ṣé ẹ ti ẹ̀ yá wèrè ni? Wọ́n léèyàn ìdààmú London o ẹ̀rí ó wà ń bọ̀ lọ́nà ẹ̀ńtranga. Ṣé kékeré ni kéèyàn tó dààmú ìlú London lóhùnlé. Ó dààmú ìlú London títí dé Nàìjíríà yóyé mẹ́sàn-án kú kálẹ̀ yàtọ̀ fún. Ó dààmú London ó wá tún Nàìjíríà ṣe pàfọ́ lóhùn. Yèyé mẹ́sàn-án ó ṣe Bọ́lá àlè àmọ́ mọ́ o. Lẹ́yìn pé tẹ́ ẹ bá tún rí ẹ máa káwọ́ sókè fún pàfọ́ lónìí. Yèyé mẹ́sàn-án kó ṣá máa wò wọ́n níran. Yèyé mẹ́sàn-án kó ṣá máa wò wọ́n níran. Yèyé mẹ́sàn-án márùn-ún dọ̀tí èèyàn Yétúndé
ayé tí màmá kan ṣàmà wò wọ́n níran Tuale kó ṣàmà wò. Gbogbo eré tí wọ́n sá gbogbo ọ̀tẹ̀ tí wọ́n ṣe gbogbo eré tí wọ́n sá gbogbo ọ̀tẹ̀ tí wọ́n àbò ló já kọ́kọ́rọ́ aṣebi kọ́kọ́rọ́ aṣebi amọ̀nìṣe ní fojú jọ̀rẹ́ o amọ̀nìṣe ní fojú jọ̀rẹ́ o ẹni tọ́lọ́hun ò pa ẹni tọ́lọ́hun ò pa àpàkúté tán jẹ́ fàpàrọ̀ àjíní tí ló mú tán jẹ́ fàpàrọ̀ àjíní pàkúté tán jẹ́ fàpàrọ̀ yèyé mẹ́sàn bọ́lá àlíyá bọ́lá àlíyá rẹ̀ o Tuale bọ́lá àlíyá bọ́lá àlíyá oṣù. èèyàn Ayétúndé ayé tí màmá rẹ̀ o Tuale ayé tí màmá oṣù Tuale yèyé mẹ́sàn yèyé mẹ́sàn yèyé mẹ́sàn hello ògo táyé rí lára ẹ tó fi pè ẹ́ lólógo ọmọ Ọlọ́run má jẹ́ kó sí lọ lára ẹ wọ́n má padà pè ẹ́ lólófo ọmọ ògo táyé rí lára ẹ tó fi pè ẹ́ lólógo ọmọ Ọlọ́run má jẹ́ kó sí lọ lára ẹ wọ́n má padà pè ẹ́ lólófo ọmọ. Mo ti gbowó ọ̀gá ó gbowó ayé tí màmá Yétúndé àjọ ń bẹ ní àdúgbò ní owó amáǹdí àmú fẹ́ gbà ó bọ́dá mi kòyókòyó ó ń bọ̀ ó gbowó ayé tí màmá Yétúndé Yétúndé tẹ ṣáma wò wọ́n níran ayé tí màmá kò ṣáma wò wọ́n níran. ayé tí màmá kò ṣàmà wò wọ́n nílò kò ṣàmà wò. hello hello ibẹ̀ kọ́ ayé tí màmá ìwọ ò kì í ṣe níradù jẹ̀dí tí ń ṣiṣẹ́. ayé tí màmá màmá ò ìwà òkè ń ṣó níranú jẹ̀dí tún ṣiṣẹ́. ayé tí màmá tán bá pé ẹ̀ ló níranú. ayé tí màmá tán bá pé ẹ̀ ló níranú. ajọ́ pé ó dà lọ́mọdé ẹgbẹ́ ìṣòlì ọmọ. ayé tí màmá ìwà òkè ń ṣó níranú. aya tó lùgbàyè tó ń jẹ wá sí màmá rẹ̀ o. yẹ́lẹ̀. hello. ẹ o ẹ jẹ́ ká dúpẹ́ lẹ́wọ̀n ayé tí màmá Yétúndé torí olùgbàyè fẹ́ fún wa ló tí ayé tí màmá bá sọ pé rọ àníri kan jẹ́ pàfọ́mà nínú àjà ni ó ṣe ayé tí màmá àṣà musa yìí náà mú ìsàlẹ̀ ayé ìsàtúnkù kalẹ̀ o. mọ̀ wù mí kó jẹ́ kú kalẹ̀ o. ó ṣe Maria star Maria ẹ ṣe ìtọ́jú jẹ́ nípa mú bọ̀ ó ṣe lukú mi ọba ọmọ tọ́pẹ́ náà ti ka oyè amẹ́lò o bàbá tọ́lá ní káwé oró oyè amẹ́lò kó kalẹ̀ o Tuale ẹ ṣe ìtọ́jú wàhálà wà gbogbo àtọ́ àdáláyé sí ó máa ma kú adúró tí ó ṣe
ẹ̀yin lè yan núrù dín ní pàfọ́ o pàfọ́ máa núrù lágége agége wà o. Pàfọ́ máa núrù lágége agége senior. Ṣẹ́wọ́n aṣọ́mú àdúgbò mi aṣọ́mú àdúgbò mi o mo lè fọ́. Lógo ọba àdálá yẹsí èèyàn pàfọ́ máa núrù ajá nílò lórí arógun máa san.